Ẹ kú ilé lọ́ọ̀dẹ̀ o, ẹ kú ọjọ́ méjì ìjọ́ mẹ́ta. Lórí ìlera pípé lónìí, ohun tí a tún máa yẹ̀wò ni ọ̀kan lára àwọn ewé tó ṣe ìwúlò tó pọ̀ fún ara. Ẹ mọ̀ pé mo kúkú máa ń fi gbogbo ìgbà sọ wípé ewé gbogbo báyìí kìkì ògùn náà ni. Lónìí ewé kan tí a mọ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀ nínú wa kì í sábà lò àbí tí a máa ń sọ pé ó rùn bákan bákan ni mo mú wá fún yín. Òun náà ni à ń pè ní patminja. Àwọn kan tún máa pè ní holy basil or lemon basil. Wọ́n dẹ̀ tún ń pè ní ocimum gratissimum. Náà ni mo rọra ń gbọ́ òórùn ẹ̀ yìí torí pé òórùn náà la fi máa ń dá gbogbo wọn mọ̀ jù àti bí wọ́n ṣe rí lójú wọn yàtọ̀ síra wọn. tó ewé yìí ni a sábà máa ń pè ní curry leaf tí wọ́n ń gbọ́ ewé curry òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò wá ṣe pé ẹran nìkan náà fi ń bọ̀ àbí chicken àbí nǹkan kan, ó dáa fún ara generally. Bóyá bí ká fi sóúnjẹ, ká bá fi bọ̀ nǹkan náà ká jẹ́ kó jẹ́ good quantity, àbí ká boil ẹ̀ ká mú bíi tíì àbí bí àgbo. Ó dára gidi gan because anti-inflammatory ni. Ó tún jẹ́ antioxidant náà at the same time. Antibacterial ni pàápàá. Ó dára fún ojú, bẹ́ẹ̀ ni àìsàn ojú, ó dára fún ojú gidi torí ó ní level vitamin A kan nínú. Then ó máa ń jẹ́ kí digestion kó tètè take place. Ó máa help digestion. Kì í ṣe tí wọ́n máa jẹ oúnjẹ tó máa di gàdìgàdì sínú, ó máa jẹ́ kó oúnjẹ ó tètè dà. Then lẹ́yìn èyí, ó máa ń jẹ́ kí egbò tètè jiná. Bóyá tán bá lò topically o àbí tí wọ́n bá lò látẹnu, ó máa ń jẹ́ kí egbò tètè jiná. Bẹ́ẹ̀ ni tí nǹkan bá jóyàn lára àbí tí iná bá bóyàn lára, ó tún dáa fún bákan náà. Bí aláboyún bá tún ń bì, aláboyún tó ń tutọ́ tó ń bì, morning sickness yẹn, ó tún dáa náà. Á jẹ́ kí ebi tún dá wọn tún ní bì, wọn dẹ̀ ní máa tutọ́ púpọ̀. Bákan náà, a máa dáàbò bo ẹ̀dọ̀, a sì tún máa jẹ́ kí irun ó hù dáadáa. Tí èèyàn ò bá tún ní ẹ̀jẹ̀ púpọ̀ tó bá ń jẹ léraléra, á tún máa jẹ́ kí ó ní ẹ̀jẹ̀, ó ń tún help pẹ̀lú anemia. At the same time náà kì í jẹ́ kí èèyàn tètè ní àìsàn tó ní ṣe pẹ̀lú ọkàn bí hypertension àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì tún reduce stress, especially tí wọ́n bá mú bíi tíì. Ṣé wá rí i pé bí mo ṣe máa ń sọ pé ewé gbogbo kìkì ògùn, ṣe rí bẹ́ẹ̀ yẹn? Kéèyàn má kàn rò pé ewé curry ni wọ́n fi ń bọ ẹran, ni wọ́n fi ń bọ chicken, ni wọ́n fi ń ṣẹja, ni wọ́n fi ń ṣe gbádà ni. Ó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Kò ní jù báyìí lọ lórí ìlera pípé lónìí. Ẹ máa darapọ̀ mọ́ wa, ẹ bá wa pín fọ́nrán yìí, ẹ nífẹ̀ẹ́ nǹkan tẹ́ bá fẹ́ ká tún sọ nípa ẹ̀, ẹ bá wa sọ, àjọ máa gbé yẹ̀wò. Ara ò ní ní wá o, àìsàn ò sì ní ṣe wá, àwa náà ò ní ṣàárẹ̀. Ó dìgbà kan náà.